ìran Fúlàní àti ìran Yorùbá most especially Ọ̀yọ́ kò sí nǹkan kan tá fi papọ̀ rárá, kò jọra wọn. Èmi ò fẹ́ believe, mi ò fẹ́ gbàgbọ́ wípé bó ṣe ń dárúkọ pé Sultan of Sokoto yẹn ni, I don't believe in it. Àmọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ọba Sokoto yẹn kó bọ́ta boldly pé òun lòun sọ̀rọ̀ wípé kán lọ make arrest bàbá àti tiẹ̀, not Aláàfin. That's number one. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹ̀dá ń gbé news, that news is not like that. Ìgbà tí wọ́n fẹ́ ṣe báyìí máa ń sọ tá bá fẹ́ ṣe, tó bá fẹ́ wọ Ìpèbí lọ́yọ̀ọ́, ó ní àsìkò. Àmọ́ ilé bọ́ sí ọ̀rọ̀ mi máa tó bí 30 minutes, àmọ́ ilé bọ́ sí inú àwẹ̀ ní kábíyèsí ṣe ní kó bẹ̀rẹ̀ láti alẹ́ pátápátá which is aago 10 before àsùbá kí wọ́n ti close oro. Ọ̀yọ́ làwa o, àdẹ́ ń ṣọmọ àlè níbẹ̀. Àmọ́ mo rí gbogbo kíni ẹ̀ tó ń fly, mo dẹ̀ ń gbọ́ information káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ní ààrẹ afẹ́ gbọ́ lẹ́nu yín. Àwọn tó tẹ̀ tó jẹ́ sister mi kan wọ́n pè mí. Yes. Lady K pè mí. Tájọ wà lórí internet, tájọ ń ṣe Yorùbá Nation. Ó bí mi, mo dẹ̀ ṣàlàyé fún. Ṣẹ́rí alákọ̀ọ́kọ́, mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Chief Olóyè Adéyẹmọ Sunday Igboho Òòṣà. God bless you for quick respond. Then God bless Koiki for quick respond. God bless Yorubawuyi for quick respond. Then God bless sister mi for quick respond. Ìyẹn Lady K. Ṣẹ́rí kíní kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé game ni wọ́n ń play o. Then mo fẹ́ kẹ́ èèyàn kan kẹ́tún mọ̀ kankan. Ṣẹ́rí possibility wà kó jẹ́ pé àwọn ọ̀tá Aláàfin non play game yẹn. Torí ọpọlọ tèmi ń sílẹ̀ díẹ̀. Possibility wà kó jẹ́ pé àwọn tí ọba ò tọ́ sí, tọ́rọ pé ọba wu àwọn tọ́ba ò dẹ̀ tọ́ sí, ó ní wọ́n ṣiṣẹ́ yẹn. Possibility ó wà bẹ́ẹ̀. Possibility wà pé àwọn Ọ̀yọ́ Mèsì kan tí ò ní tí wọ́n support scenario yìí, wọ́n wà lára àwọn tó ń ṣe kinní yẹn. Torí that's one Ọ̀yọ́ Mèsì mi ní dárúkọ ẹ̀, ọmọ ẹgbẹ́ picture ẹ̀ sí every garden time ló máa ń bú Aláàfin. Olóhùn kí Màláíkà, gbogbo ẹni tó bá lórí Facebook type kí Màláíkà, lára àwọn Ọ̀yọ́ Mèsì tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn yí mọ́ lọ́wọ́ ni. Bó ṣe ń bú Aláàfin ló ń bú Ṣèyí Mákindé, ló ń bú Senator Mọ̀súrásù Mọ́nù, ló ń bú èmi gangan, ìyẹn òkun àwa ti lọ́ba. Bọ́ ẹ jẹ́ kí wọ́n sọ kọ́kọ́ fẹ́ yẹ̀yàn wa. Wọ́n bọ̀ lórí máa sọ̀rọ̀ Awíkoko náà lẹ́ni o, kẹfà balẹ̀ gbọ́, kò ní pẹ́. Ṣẹ́rí whoever tó bá ní pé wọ́n ní wọ́n make arrest Aláàfin nínú kinní yẹn, ẹ kà kún pé wọ́n kàn jam talk ni. Àwa nílùú bàbá tiwa àwọn ògbọ́n kankan, wọ́n ti gé tiwa. Wọ́n ti gé tiwa, tiwa di sírù nǹkan bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run búra àwọn ògbọ́n kankan lọ́yọ̀. Torí tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, àti jẹta tó ti fọ ọ̀rọ̀ yẹmi ààrẹ máa ti gbọ́. Àwọn ògbọ́n kankan lọ́yọ̀ àmọ́ tó ń lọ. Wọ́n ti bí ìyá wọn kú gẹ́gẹ́ bí Ìgbòho ṣe sọ. Kí any one of them láwọn fẹ́ cross the boundary wá sọ́yọ̀. Wípé wọ́n make kí ló kan Haúsá. Because mi get kíní yẹn right pẹ̀lú situation táwọn èèyàn fi ń sọ̀rọ̀ wípé bọ́ a lè ní káwọn èèyàn máa sọ because ọ̀nà tí oníkálukú fi ń gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ̀ kí ló kan Sultan of Sokoto pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin. Torí Aláàfin ò dá sọ̀rọ̀ Sultan. So kí ló kan Sultan of Sokoto pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin? How did I get it wrong? Can you explain it? I'm not getting it wrong. Mo mọ̀ nǹkan tí mo ń sọ. By attaching, ìwọ ni kò béèrè lọ́wọ́ tèmi, kò lè yí ẹ tó mi. I don't get it wrong. I know what I'm saying. So kí ló kan Aláàfin pẹ̀lú ọ̀rọ̀ ọba Sokoto débi pa máa ní kí kó lọ make arrest. Me get it wrong. Any one of them can perform any miracle. Because mo wà lórí social, mo dẹ̀ mọ̀ nǹkan tó lọ. Mo rí kan nínú àwọn Ọ̀yọ́ Mèsì tó bá dẹ̀ fẹ́ kí n dárúkọ ẹ̀, torí mo ń forúkọ bọ̀ mi fẹ́ dá. Tó bá fẹ́ kí n dárúkọ ẹ̀, máa dárúkọ ẹ̀. Ó gbé picture bàbá ẹ̀ sí báyìí. Ó dẹ̀ ń takú Senator Mọ̀súrásù Mọ́nù. Ó ń takú Governor. Ó dẹ̀ ń bú Aláàfin Ọwádé. What are you talking about? Brother mi jọ, bóyá kó lọ sí next door. Tó bá ti fẹ́ get ọ̀rọ̀ tí mo sọ. Don't tell me I'm getting it wrong. Èmi ò kàn ń jáde. I'm not the kind of person tó kàn máa bọ́ta sọ̀rọ̀ lórí internet. If I drag anyone online, I don't give a fuck. Ó lè get a call lórí phone mi ìpẹ́ now. Adéládé Ògògó àbí whatever you call your name. Ṣé mo pè ní that ask you yẹ? Mi ìpẹ́ ẹ̀. Mo máa ń tẹ̀ ń tẹ́ máa kàn wá tẹ́ máa ń bẹ́ sọ̀rọ̀. So fẹ́ mọ̀ lú mi tó mi ni. Tó bá jọ mọ̀ Ọ̀yọ́ gangan, ó lè mọ̀ Ọ̀yọ́ tó mi. So keep quiet when I'm talking. This is my page. Tó bá mọ̀ pé mo get it wrong. Oh easy, this is phone. Mú phone ẹ, stage ẹ̀ síwájú ẹ. Kò dẹ̀ sílẹ̀ pé ààrẹ àmàlú fún get it wrong. Má dẹ̀ fún ẹ lésì. Ẹ má máa wá bí láti bá máa sọ nonsense. So ó fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó mi lọ́yọ̀ ni. Who are you? Tó sọ pé you are getting wrong. By dragging, ṣé mi mọ̀ nǹkan tí mò ń sọ ni? Àbí ṣẹ́jú bá ṣàbí kí kúkú show picture ìkan nínú àwọn Ọ̀yọ́ Mèsì tí ọmọ ẹ̀ ń wá sórí kí n tó wá blackmail gbogbo àwọn ìṣe kí n show ẹ̀mí ni. Mi ìfẹ́ tàlú mi lọ́pọ̀ ni. That's why tí mo ṣe lè nìyẹn. So just move, shift. Mi ò funny, I'm not funny. I don't like somebody. Tí bá ti ń sọ, mi like ẹ máa disturb kìíní mi. You should have listened to me. Kò jẹ́ kí n laugh before you say anything. Okay? So kí ló kan
ìfọ́ni o mọ kọ́kọ́ tó mi lọ́yọ̀ ni kó máa gbénú Ọ̀yọ́ ni mò ń sọ o mọ tó lọ lọ́yọ̀ tó mi ṣe wà l'Amẹ́ríkà yìí ní tó lọ lọ́yọ̀ o mọ tó mi. Thank you jare assist. Why that mama sọ̀rọ̀ mani you are getting ring up by attacking èèyàn mi fẹ́ attack wọn pa ni ṣé wọn mọ̀ kọ́ lé mi fèsì ni. O mind tó bá talk with me sometimes you could have just listen kó jẹ́ kí n sọ̀rọ̀ mi láì kí n máa deactivate mi tí bá ti ń ṣe nǹkan ó ti yé what am I getting wrong o tẹ̀sí jẹ́ ńlá o ti ní mo get it wrong mo ìsọ̀ 10 minutes o ti ní mo get it wrong I don't get anything wrong so kò sí kankan tó kan Aláàfin pẹ̀lú Sokoto kò dẹ̀ sí kankan tó kọ́ apẹ̀lú àwọn Islamic kìíní kan tó pera wọn ẹni tó jẹ́ àwọn olórí Islam lọ́yọ̀ọ́ tó jẹ́ àfa egi ogun wọ́n ti sọ̀rọ̀ síta a lè ti tẹ̀lé brother wa so ti yé so whoever tó bá sọ nípa pé àwọn Islam kan wọ́n ní kó lọ arrest Aláàfin mo fẹ́ kí gbogbo yín mọ̀ bí pé irọ́ pátápátá ni ó ti yé yín wọ́n kàn wá ọ̀nà tó fẹ́ fi ṣe nonsense kò dẹ̀ sáyè yẹn lọ́tẹ̀ yìí lọ́dún yìí tó ti yé ní Ọ̀yọ́ títí wa o kò sí àyè nonsense lọ́tẹ̀ yìí anybody tó bá fẹ́ perform miracle ẹ lè perform ẹ but leave Aláàfin alone àjẹ́ Aláàfin lásán tó ti yé yín bóyá kí n dẹ̀ play kíní kan fún yín bíbá let me see so Aláàfin àkànjẹ́ Aláàfin just not àkànjẹ́ Aláàfin ìtọ̀sẹ̀ lálò so bí uyùn kan tí o bá wọ anybody yín kó wá sọ pé kíní kan Ifá ló mọba ó ti yé yín Ifá olómọba ẹni sùúrù ẹ jẹ́ kí n mo play kíní yẹn lórí mo send ẹ sórí show mi lánàá let me see maybe I still have it here or not so ẹ jẹ́ ká máa ní sùúrù tí ẹ bá ti ń sọ̀rọ̀ you have to cool down ẹ jẹ́ kí n land tí bá ti land tán ẹ wá ṣe bọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tí èmi ń sọ tí mo sì ń tẹnu mọ́ ni pé nobody tó lè wá sí inú Ọ̀yọ́ láti wá sọ pé àwọn fẹ́ make arrest ẹjọ́ ṣé bá ní lórúkọ jẹ́ nìyẹn ọba tí ò tẹ̀ tí tó sì wà lórí ìpè bí ẹni fẹ́ máa fi kò máa tarnish image ẹ̀ and now you are telling me I'm getting it wrong how did I get it wrong how did I get it wrong mi fẹ́ mọ bí ṣe get it wrong bí a kò explain and if you have any explanation you could have called me tó bá bá mi sọ̀rọ̀ èmi ò láì kí ẹ máa ta sí mi so nǹkan tó ṣẹlẹ̀ ń wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ni kò dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ó ti yé yín nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé Ọ̀yọ́ àti Haúsá àní nǹkan kan tó pawápọ̀ Haúsá àti Ọ̀yọ́ nǹkan kò pawápọ̀ kò sí nǹkan kan tó so mọ́ wa. bí Aláàfin ṣe wọ ìbí lẹ́yìn tó dé láti Canada ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ náà kò yé níbẹ̀rẹ̀ àmọ́ ní báyìí ó ti yé ẹni gbogbo kò yé àwọn èèyàn púpọ̀ pé ọba kan gba ọ̀pá àṣẹ àti sàbúkẹ́ẹ̀tì àmọ́ lọ́jọ́ kejì ló gbéra tó gba ìlú òyìnbó lọ ohun tí àwọn kọ̀ọ̀kan kọ́kọ́ ń béèrè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ ni pé irú ọba wo rèé bẹ́ẹ̀ làwọn míì ní kí ló ń ṣẹlẹ̀ gan tí àwọn alásọjá àmọ́ ẹ̀dá míì pàápàá sì ń wí pé ṣé kìí ṣe pé kábíyèsí ti sá lọ bóyá kò múra fún ipò náà tẹ́lẹ̀ kó rò pé òun máa jọba ó rò pé erémọdé ni àfi nígbà tó rí wàhálà tó wà nípò ọlá náà tó lóun ò ṣe mọ́ àmọ́ ó ti hàn dáadáa báyìí pé ọba wa ò sá lọ àti pé kò sí àbòsí kankan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ kó lè dáa ni ohun tí Aláàfin Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé bá lọ ẹni tó bá rántí bí wọ́n ti ṣètò náà ọ̀rọ̀ náà yóò sì yé dáadáa ohun tó ṣẹlẹ̀ kò sì ní irú lójú rárá ọjọ́ kẹwàá oṣù kìíní ọdún 2025 yìí iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé kéde pé àwọn ti mú Aláàfin tuntun àti pé orúkọ Aláàfin ọ̀hún ni Abímbọ́lá Ọ̀wọ́adé ìkéde yìí ya àwọn èèyàn lẹ́nu ọ̀pọ̀ kò sì mọ ìdí tí wọ́n fi kéde bẹ́ẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tí í ṣe ọjọ́ Jímọ̀ nígbà tí ọ̀rọ̀ náà fojú hàn láwọn èèyàn tó mọ ìdí abájọ tó hàn náà ni pé wàhálà tí ọ̀rọ̀ jíjẹ Aláàfin Ọ̀yọ́ ti mú dání láti ọjọ́ yìí kò jẹ́ kí wọ́n lè ṣe ìkéde náà lọ́jọ́ míì ju ọjọ́ Jímọ̀ lọ. Thank you. ìdí ni pé lásìkò tí wọ́n ṣe ìkéde náà kò sẹ́nìkan tó lè sáré gba ilé ẹjọ́ lọ pé òun kò fẹ́ kí wọ́n gbé ọ̀pá àṣẹ fún Aláàfin tuntun tí wọ́n yàn náà tí ẹnìkan bá sì ti ṣe èyí tí Aláàfin kò ní ọ̀pá àṣẹ tí kò ní sàbúkẹ́ẹ̀tì ọ̀rọ̀ dàrú nìyẹn ohun tí ìjọba fẹ́ sáré ṣe ni pé bí wọ́n ti kéde orúkọ Ọ̀wọ́adé yìí kí wọ́n fún un ní sàbúkẹ́ẹ̀tì kí wọ́n sì gbé ọ̀pá àṣẹ fún láàrin ọjọ́ náà sí ọjọ́ Sátidé bó bá ṣe pé wọ́n rí Ọ̀wọ́adé ní Sátidé tí í ṣe ọjọ́ Àbámẹ́ta ìyẹn ọjọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀ wọ́n bá ti gbé ọ̀pá àṣẹ fún un ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí nílé Canada ló ń gbé iṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà ló ń ṣe ọ̀gá pàtàkì kan ni níbẹ̀ iléeṣẹ́ tó ń múná wá fún gbogbo orílẹ̀-èdè ọ̀hún ló wà ohun tí kò sì ṣe lè sáré fiṣẹ́ náà sílẹ̀ nìyẹn kò tilẹ̀ sí bí yóò ti kò dé Nàìjíríà lọ́jọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀ àmọ́ pẹ̀lú bó ti nira tó lọ́jọ́ kẹta tí í ṣe ọjọ́ Sunday Ọ̀wọ́adé gúnlẹ̀ sí Nàìjíríà nígbà tó sì di kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì ọjọ́ Ajé gómìnà Ṣèyí Mákindé bí ọ̀pá àṣẹ fún Ògògó orí kò ṣe ẹ̀yẹ tó bá jẹ́ mọ̀ ọ̀yọ́ ìyàwó ẹ̀ ló ń bá wí lóní tó mọ̀ mí tó ìyàwó ṣó òwò orúkọ ẹni replay. bẹ́ẹ̀ ọjọ́ náà pàápàá kì í ṣe ọjọ́ kékeré ọjọ́ kan tó pinmirin ni àwọn èrò ń wọ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́ bọ̀ èyí sì fi hàn pé àwọn tó nílé tàlejò Ọ̀yọ́ ti ń retí Aláàfin tuntun
wọ́n retí aláàfin tuntun lẹ́yìn tí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ti wàjà. ohun tó wá ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ti rò pé lọ́jọ́ tí aláàfin wọ̀lú Ọ̀yọ́ ìyẹn lọ́jọ́ 13 oṣù January ọ̀hún kò tún ní padà lọ mọ́. àwọn aláàfin kò sùn ìlú Ọ̀yọ́ níjọ́ náà, ó gbọ́dọ̀ padà sí Ìbàdàn nítorí lọ́jọ́ kejì ló ń lọ sí Canada padà. bí àwọn aráàlú tí wọ́n gbọ́dọ̀ náà sì ti ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ọba òwúwa. ẹ jẹ́ kí n sáré ṣọ́ọ̀tì ibẹ̀ yẹn ṣe rí nígbà yẹn àwọn kan ń polówó brother mi anyway whatever it is má bínú pa ọ̀rọ̀ tó ti tí mo ti sọ kọjá àmọ́ tó ní do you know brother Moruf mother mi ìyàwó mi nìyẹn o bóyá wo ló mọ̀ o ìyàwó yín lọ́yọ̀ o nìyẹn. So now ajá àjọyẹ kínní, that's my wife. Now let me tell you this, ọjọ́ tí wọ́n ń sọ yẹn nǹkan tẹ́ ẹ máa fi mọ̀ wípé gómìnà Ṣèyí Mákindé kò ṣe èrú Allahu Akbar. Ṣe rí pé ẹni tó bá digest ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn, ẹni tó bá digest ọ̀rọ̀ tí mo play sìn á mọ̀ pé Dr. Ṣèyí Mákindé kò ṣe òjòrò, because ẹni tó jọba yìí ò mọ̀ pé òun lọ́ba. Àwa yìí gan àti gbọ́ kó tó di pé ọba gbọ́ láàárọ̀ ọba ń sùn ni. We are just 1 hour different la fi wá síra wa pẹ̀lú Canada. Okay, kí ni mo fẹ́ fà fún yín nígbà tí wọ́n pe Aláàfin tí wọ́n jí, kódà àwọn kan náà fi aago jí bàbá yìí pé ìwọ ni Fámú, ó gbẹnu tiwa dẹ̀ máa sọ confirm ni. Nígbà tí fàdẹ̀ ti mu tí gómìnà dẹ̀ ti sọ pé must ni bàbá ìgbéra lójú ẹsẹ̀. Kí ló dé kéèyàn ní ilé bántabánta kó máa bá complain tó ń fa iná tó jẹ́ kí iná máa tàn ní gbogbo ìdíwó Canada tó dẹ̀ jẹ́ pé ọ̀gá ni ó dẹ̀ kú ọ̀nbẹ̀ tó ti yé yín. Ojú ẹsẹ̀ ní máa yẹn gbéra ló gba Nàìjíríà wá níjọ́ kejì tó gba Nàìjíríà wá gómìnà ṣe kíni ó fọlọ́pàá àṣẹ àti certificate. àwọn ọmọ ilé ìfẹ́ ti kọ́kọ́ fi yẹ bú wa idiot kan tó lóhun ṣológun dúdú àbólógun rúrú wèrè tí torí ẹ̀ ò pé yẹn tí wọn mọ̀ tán torí owó òṣì tó fẹ́ gbà lórí net. àwọn òwà bíbáyìí láti wá gbowó nẹ́ẹ̀tì, monetization mi is poor all the time. àwa wá láti wá sòdodo ọ̀rọ̀ fáwọn èèyàn ni. If you see me on internet mo níṣẹ́ mi lọ́wọ́ mi iṣẹ́ ń tẹ́ máa ní ẹ wọ́n ti bẹ́ wá torí kíni mi iṣẹ́ rú ẹ̀. bàbá ìgbéra ó lọ gba ètò ẹ̀ ó dẹ̀ padà wá sí Canada torí kò gbà yóò lè jẹ́ 2 days bóyá sáré call off ni ó ń láti padà kó ṣẹ̀ṣẹ̀ wá make arrangement. Àkílódé èèyàn máa wọ ìpè bíi kò ṣe pé kò wọ pè bíi àti rí àwọn oníkìní kan náà kí náà pè wọ́n náà àwọn tó ń sọ̀tọ̀ náà kìní kan ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. Ó máa ń yà mí lẹ́nu wípé ìkọ̀kọ̀ tẹ́ ìbò ní pé ayé ìgbà kan ti yàtọ̀ sí ayé ìsìn. Bẹ́ẹ̀ ni ìyàwó ẹnìyẹn agogogo ayé ìgbà kan ó ti yàtọ̀ sí ayé ìsìn. Tí ayé bá dẹ̀ ń yé èèyàn máa bá wọn yí ni lóòótọ́ tó bá jẹ́ pé nígbà wáṣẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọba mélòó ló ń lọ ìlú òyìnbó. A lot of people are complaining that why tó jẹ́ pé wọ́n mú Ọọ̀ni òun náà wà lóyìnbó, wọ́n mú Olúwo ó wà lóyìnbó, wọ́n mú Aláàfin lólu. So nítorí pé ọmọ ọba bímọ kì í sọ pé king ni mí sìn. So just because mo bímọ ọmọ mi ò ní access láti lọ ìlú òyìnbó, so ká sì máa lo ayé century ìgbà kan. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ti travel tó yẹ bá dẹ̀ kan wọ́n máa pè é oyè kan nìyẹn wọ́n dẹ̀ pé ẹ gbọ́ orin tí Aláàfin kan gbà tó kọ́kọ́ kọrin ni ó ní jíjí làjí ò láàárọ̀ bá o jíjí làjí ò láàárọ̀ bá lẹ́yìn ọba Adéyẹmí ọwọ́ adé ló gbàdé jíjí làjí ò láàárọ̀ bá. ẹ jẹ́ kó sáàdì létí yín nítorí pé ọmọkùnrin yẹn is one of the luckiest man tí máa sọ ní àsìkò tí wá. Bàbá yìí jí ló gbọ́ pé òun náà mú ẹ wá ní kó má gbéra tó ti yé ẹni kó má gbéra alájà má drag ẹ fílẹ̀ bàbá ọkọ ẹni kó má gbéra ó dẹ̀ gbéra. ọmọ Aláàfin dẹ̀ padà wá síbi láti wá gba àyè ìlú òyìnbó ṣe fílẹ̀ bẹ́ẹ̀. So did you wonder our kábíyèsí ìlú tó yẹ pé citizen ni so kó dẹ̀kọ̀ kúrò kó má lè padà tó bá fẹ́ wá jẹ́ irú eléyìí tó bá bọ̀ lamẹ́ríkà sí kò ní di visa kò ní di kankan ó kàn máa tíkẹ́ẹ̀tì ó máa bọ́ sọ̀nà ní bó ṣe rí nìyẹn. Òun lẹ ti gbọ́ lẹ́nu brọ́dà mi tó sọ̀rọ̀ yìí. So gbogbo àwọn tó bá ń díràgì pé wọ́n ṣe kíní kan wọ́n fèrú mu ni òun ni Fámú. Torí tí bàbá wa bọ̀bọ̀ tí mò ń sọ yìí Akọ́ládé bọ̀bọ̀ tí mò ń sọ pé ó ń lo píṣọ̀ ìkànnì àwọn Ọ̀yọ́mèsì yìí tó bá mọ bó ṣe ń díràgì Aláàfin irú yìí ò dẹ̀ ní ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ á fi ẹ̀wọ̀n gbára ẹ máa rò pé ìdá ẹṣẹ fún bàbá Adéyẹmí ẹ̀wọ̀n kó bàbá Adéyẹmí dàgbà bàbá eléyìí ò dàgbà kò dẹ̀ sáyé wèrè nílùú kò sáyé àpàlà lu òyìnbó bọ̀ àyàpàlà ti wá sí torí àjọ Pàṣọ àjọ Saheed Òṣùpá àjọ Wàsíù nílùú òyìnbó nígbà kan kò sáyé àpàlà. Ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ jẹ́ n clear ẹ̀ fún yín ṣé gbogbo nǹkan tí ò bá wù anybody kó ṣe ó ti mú ilé ìjẹná ẹ jẹ́ tó kọrin yẹn. Kábíyèsí ní jíjí làjí ò láàárọ̀ bá o jíjí làjí ò láàárọ̀ bá lẹ́yìn ọba Adéyẹmí ọwọ́ adé ló gbàdé jíjí làjí ò láàárọ̀ bá. Kò sí ẹni tó fẹ́ jọba lọ́yọ̀ọ́ tèmi àdé Almaroof tèmi ní support wàláì mo fi Ọlọ́run búra kódà mi ì tiẹ̀ tí ì kẹ́ sẹ́ni tó jọba yìí mi ì tiẹ̀ rò sí number 3 number 4 number 5 ọ̀tọ̀ làwọn táwọn fọkàn sí pé wọ́n máa yàn nígbà tó lọ́ndẹ̀ lọ́wọ́ adé náà yan ẹjọ́ who are me to query the governor àbí èmi ni máa query executive governor àbí máa query àwọn tó wà ní in charge kínní a lè query wọn. So ẹ jẹ́ káwọn èèyàn fi news yẹn sílẹ̀ owó ń bọ̀ ẹ jẹ́ káwọn èèyàn fi news yẹn sílẹ̀ yìí pé
kíníkan kò sí ẹni tó fẹ́ gbé Aláàfin tiwa o bàbá wa ti wọ̀ pè bí so Ọ̀yọ́ ò dẹ̀ ní àyè fún nonsense lọ́tẹ̀ yìí ìyẹn number 1 mú padà bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ Awíkoko gbogbo yín la ti rí níbi tí Awíkoko ti jáde ó lọ sí ọ́fíìsì Ibrahim Chatta ó lọ sí Ibrahim Chatta village tó wà ní Ọ̀yọ́ tíátíá ọmọ Tápà ní Ibrahim àmọ́ ọmọ Ọ̀yọ́ ni ìgbà tó wà lọ́bẹ̀ tó lóun náà máa ń gbẹnu ó máa ń ganu sọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti bú mi dáadáa so èébú ẹ̀ o kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi but Awíkoko lójú ọlọ́rọ̀ nítorí bá gbọ́ tó bá sọ̀sọ́kúsọ ọlọ́rọ̀ àṣẹ bá wèrè fún ẹ tó ti gbọ́ Awíkoko let me advise you èébú kọ́ with the level of education ìwé tó kà ó wá dì mẹ́ fit pé you can go to somebody's company ó lọ sí company tí ọmọ ọlọ́mọ fi multi-million naira tó fi ṣí ó wá ní ìwọ Awíkoko kan ó fẹ́ wọlé lọ́fẹ̀ẹ́ Awíkoko ó ń jà just because of 10,000 naira tó bá dẹ̀ yà wà máa fọ́n púpọ̀ olówó lọ́wọ́ ọmọ Ọ̀yọ́ ni mọ́mí Ibrahim Chatta náà mo ṣe sọ pé Ọ̀yọ́ ni Ibrahim ìwọ Awíkoko wá lọ́bẹ̀ company tí bọ̀bọ̀ yẹn ó dà pé ẹ̀rí interview ìgbà covid tó ti ní ó ti kọ́kọ́ ní over 90 million mo gbájábúrò mi sọ ìkànnì ọgbọ́n ó sọ kinní yẹn wípé yes bọ̀bọ̀ yìí ó níjọ́ tó ń lọ sọ́dọ̀ ẹ̀ ẹṣin ẹ̀ tó kú is 24 màálù ẹ̀ tó kú more than 20 ìyẹn àbúrò mi yẹn ok ìwọ Awíkoko wá lọ́bẹ̀ tó bá jẹ́ o fẹ́ ṣe dáadájọ́ mi ní má máa ṣerú fídíò òṣì bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ ò pé pẹ̀lú fídíò tó ṣe yẹn because Awíkoko wọ́ rẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ bá gbọ́n tẹ́ bá lọ wo ṣóòtù Awíkoko wọ̀ tó wọ níkà tó wọ ṣẹ́ẹ̀tì ránẹ̀ kí brown báyìí ẹ lọ sórí péjì ẹ̀kẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ìtara ni bọ̀bọ̀ yẹn sọ Awíkoko you are not a good man ìjọ mi máa reframe ọ̀rọ̀ ẹ kó tó split it out lẹ́nu ẹ reframe your statement very well kó tó jáde láti sọ̀rọ̀ bí ṣe wà inú ilé ni mo wà mo ti mọ nǹkan tí mo fẹ́ sọ kí tó jáde Awíkoko ò gbọ́n rárá kò sọpọlọ lórí ẹ bó ṣe rí gàtàgàtà bí ẹran sunsun ó wá lọ sí complain èèyàn complain tí ọmọ ọlọ́mọ fowó dálẹ̀ ìwọ á fẹ́ wọlé lọ́fẹ̀ẹ́ síta wà ìbáwo lọ́gọ́ àníṣọ́wó ni it's must you must pay ó wá ní tí wọ́n bá oní tó bá lọ sí ibo ló ti ẹ̀dárúkọ bóyá Cairo àbí Dubai ó ní ṣé o máa san owó nǹkan tó máa san ọ̀dẹ̀ ni ẹ́ ṣé o ra tíkẹ́ẹ̀tì lọ Dubai nílùú Amẹ́ríkà tá a wà yìí tó o bá fẹ́ lọ sí Black American History ó máa ti gba appointment ní oṣù 3-4 bóyá eléyìí náà tó kọ́ Ibrahim Chatta lọ́gbọ́n pé bóyá káwọn èèyàn ó máa ní àwọn kan tó máa fún appointment bí tó bá sí website ẹ̀ ẹni tí tẹ bá ṣe ẹ máa gbà appointment even kan tó bá déwájú ọ̀dọ̀ ẹ̀ tó bá lápọ̀mẹ̀ ó kàn máa ní kó máa tẹ Google ní Ibrahim tó ń gbọ́ mi ó kàn máa ní kó Google tó bá ní Google bẹ́ẹ̀ kọ́ ní sábà appointment lójú ẹsẹ̀ you can get in tó bá lọ sí Black American History tó bá ní 3 months appointment tó bá díjọ́ tó bá déwájú bẹ́jọ́ ẹ̀ tí èrò tí wọ́n expect tí kò bá sí ń bẹ̀ wọ́n máa fún ẹ appointment wá ní kíní kan àdúró ẹjọ́ tó lọ sọ́rọ̀ pa kéré lọ́yọ̀ ni Ọlọ́run ló mú ẹ pàkútí àwọn ọmọ Ọ̀yọ́ ló mú ẹ Ọlọ́run yọ ẹ tírú àwọn ọmọ Ọ̀yọ́ gangan ò rí ẹ wọn bá dẹ̀dọ̀ balẹ̀ kọ́ ṣe ìfádìí fún ẹ àbí fàárùn ó bá dúdú ní bú Aláàfin èmi ò bú mi ó gbé mi ṣe pé búyàwó bọ́mọ mi torí pé mo rí pé kò sí brain kò sọpọlọ lórí ẹ Ọlọ́run ti lásìkò tí máa tún bú ẹ lélẹ̀ mi ní fẹ́ lọ́rùn rẹ̀ bọ́ọ̀tà àwọn èèyàn ṣe pé elépè iṣẹ́ kẹ̀ wàá mọ̀ pé tó ń ṣe ilé àwọn bàbá tiwa náà ti ní èpè a máa bú báyìí jáde bí a máa bú báyìí nínú golodomu a máa bú èpè a máa bú fún ẹ ó dẹ̀ máa mú ẹ lórí bẹ́ẹ̀ ló máa rí. so oníjọ́ mi ó lọ ó wá ní pé ìwọ ní kankan tó special yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà yẹn àmì ní kíní yẹn lọ́wọ́ lẹ́gbẹ́ mo ní mi mọ̀ bí alájà ní ìbájú sórí second phone mi bí kí tí ẹ play káwọn tí ò tí ì gbọ́ kan gbọ́ tálájà alájà tó bá ní bá mi ju sórí 1748 kí play káwọn èèyàn gbọ́ kẹ gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu àgbàlagbà ọlọ́mọ tó dáhùn lóhùn kò ju ọmọ bíi second born àbí kíní kan ló sọ ọmọ tó filẹ̀ sẹ́nu iṣẹ́ kí Buhari máa bọ̀ Tinubu kó máa bọ̀ báyìí níbẹ̀ ó gbọ́dọ̀ follow ìtọ̀sẹ̀ ó mọ bí tó wà ní Ọ̀yọ́ ló wà wọ́n pe kankan ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ Ọ̀yọ́ ló wà kó tiẹ̀ má wá sí lọ́yọ́ you have to follow the protocol o follow protocol o wá kó àwọn ọmọ ẹ̀wà àwọn náà ń jábọ́ lábọ́ àwọn náà wá ń sọ̀rọ̀ ẹ fẹ́ wọnú Ibrahim ládùúgbò ọlọ́mọlọ́mọ náà ẹ fẹ́ wọbẹ̀ lọ́fẹ̀ẹ́ so àwọn tó ń fún lọ́wọ́ oṣù bẹ̀ yẹn owó tó ń fún wọn yẹn ó ń jábọ́ látòkè ní àbí Ibrahim ò jókòó ti tíátà nìkan náà máa yẹn gangan innovative dáwí koko tẹ́ bá gbọ́ alájàjọ please now kálájà bá mi send ẹ̀ síbí báyìí mo fẹ́ play ẹ̀kẹ́ gbọ́ wà láì tí gbogbo yín bá gbọ́ ẹ wò pé no tẹ́ bá gbọ́ èyí gá mọ̀ yìí pé bọ̀bọ̀ yẹn kò sí ọpọlọ kankan lórí ẹ̀ ó dẹ̀ ló jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ àtolórin ọmọ ìyájọ ni wá àwọn tó ń kọrin àtàwa tá à ń sọ̀rọ̀ báyìí kátígórì kan náà lájọ wà ìwọ wá ń lọ sọ́dọ̀ àwọn ó mọ̀ wọ́n ní báwo ni bàbá yìí máa sọ wọ́n ní ọlọ́pàá àtajà awóráwo ni security làwọn méjèèjì ó wá ń lọ bẹ̀ yẹn
number one níbi tó ti kọ́kọ́ bùkù jẹ́ wá advice ẹ̀ Awíkókó ibi tó ti kọ́kọ́ bùkù ìtọ̀sẹ̀ lọ́lọ́ ẹ̀mọ́dé ajá láti fat ibi tó ti kọ́kọ́ bùkù next time tó bá mọ̀ pé wọ́n tó lórúkọ tí àwọn èèyàn mọ̀ ní brother mi kan tó sọ tó fọ́ rẹ lórí ìyẹn kan fọ́ rẹ lórí kò fẹ́ gbọ́n sí ẹ lójú ni bóyá torí kò lè má bu irú búbù wa Awíkókó kò ṣe kọ́kọ́ fúnra wa yìí mọ́ ó ti di mọ́ríkì Abidini àwa gbà bẹ́ẹ̀ ni ìyáka náà búdù wá ìyáka náà síta ó wá lọ́bẹ̀ ó rò pé ó kàn máa wọnú kó máa bọ̀ ní ilé mi ní Amẹ́ríkà yìí wọ́n bí ẹ̀rẹ́ kó wá kọlẹ̀kùn mi ní sí fún ẹ kó jọ́ rẹ̀ mi jù bẹ́ẹ̀ lọ tí bá wá ti jọ ọmọdé àkílódé àfọ̀rọ̀ tí mo ti mọ̀ pé àwọn yẹn àwọn máa bá ń gìn ni wáyé tó ṣe fẹ́ ṣe bó ṣe popular tó Awíkókó ibi tó popular dé ó wá ní ọpọlọ tó lè fi gbé kalẹ̀ yìí pé kó gba appointment lọ́wọ́ Ibrahim fúnra rẹ̀ gbogbo ilẹ̀ ní aago wọn lọ́wọ́ you can easily get Ibrahim charter number ó wá ń sọ̀rọ̀ lára ọlọ́wọ́n bá o wẹ́sà alájà ó wá ń sọ̀rọ̀ lára ọ̀rọ̀ lára ló ń sọ tẹ́yìn yẹn bá gbọ́ torí mo kàn fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni kí tó ọ̀rọ̀ lára ló ń sọ mú bọ̀ náà ó wá ń sọ̀rọ̀ lára lẹ́nu ọ̀rọ̀ lára ló ń sọ lẹ́nu gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò sí nǹkan tó fi bá ẹ̀kọ́ lọ ètò oníjàre Awíkókó má máa rìnrìn àbòsí mọ́ irú bó ṣe ń lọ́bẹ̀ yẹn jọ orí bí ní kò sẹ́ẹ̀dẹ̀ sí eléyìí tí mo fi ń pè yìí ok ẹ máa rí ìsìn ẹ máa gbọ́ nǹkan tó sọ. ok ó ti wà níbi. nọ́mbà eléyìí ooo ní nọ́mbà yìí ok ẹ máa gbọ́ o ẹ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sáré ṣe ká parí ẹ̀ ibi tó bá sẹ́ndẹ̀ sí o ti sẹ́ndẹ̀ síbẹ̀. òyìnbó tá fojú balàwà náà ní káwá fi ṣe ní Abba Ibrahim nílùú Ọ̀yọ́ wọn máa pè bẹ́ẹ̀ ní film village Ibrahim Chatta níjẹ́ tá a débìlì ilé wọn lé wa. kẹ́ gbọ́. wọ́n ní àìsàn ọmọ náà lé normally ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa ẹ ń bẹ̀lẹ̀ pé tí ẹ bá ń ṣe nǹkan dáadáa kò sí nǹkan tó bá tàbá yìí. ẹ kò bá di. tó bá tàbá sọ nípa àwọn náà wà gbọ́dọ̀ bóyá lọ́jọ́ iwájú àwọn aláǹfààní láti wá ya fíìmù tàbí sinimá ń bẹ̀. ìyẹn lórí kò bá kọ́ńtàtì ẹ̀ ṣe bó ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. something we call location reading so àkọ́kọ́ fẹ́ wo ìdájọ́ bọ́dọ̀ follow protocol. but unfortunately bàtà débẹ̀ wọ́n ní kí la wá fún aláwọ̀ fún inspection so wọ́n ní àṣà ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira kò sí nǹkan méjì tí mo rí yẹn sí yàtọ̀ sí pé wọ́n fi ń lé àwọn èèyàn. ṣé ẹ ń gbọ́. fáwọn èèyàn to the best of my understanding because láti ọdún tó pé láti lọ sí ẹjọ́ tó lọ lọ́hùn ẹjọ́ mo ti ní máa treat kéèsì yìí nítorí pé wọ́n charge ẹ̀ ó ní wọ́n fi owó lé àwọn èèyàn. ẹ gbọ́ tourist center ni o but in any tourist center ó máa sanwó wọbẹ̀ tá a bá kọ́ tourist míì sí Ọ̀yọ́ ó máa sanwó wọbẹ̀ ó kì í ṣọmọ inú ilé lóòótọ́ bẹ́ẹ̀ ni kò ṣọmọ inú ilé because Ọ̀yọ́ tó lọ yìí gangan tó wáyé gbójú Ọ̀yọ́ ló gbà ni possibility wà káwọn boys fún ẹlẹ́gbà gbogbo ilẹ̀ ti fi Aláàfin pa ọwọ́ adé rẹ̀ ti dé kò sí wèrè ẹ máa gbọ́ lọ o. láti ṣàbẹ̀wò síbi àtẹni ta ìdí bá fẹ́ gbélé tí wọ́n kọ́ síbẹ̀ lọ. ó bá tiẹ̀ gbé. tí wọ́n tó síbẹ̀ lọ kì í bá ní kankan ṣe pẹ̀lú àwọn kan tí wọ́n ṣe ń bẹ̀ bí kì í ṣe wípé àwa náà jẹ́ filmmaker a jẹ́ producer adé tí ń gbọ́ròyìn òkèrè tẹ́lẹ̀ gbé tó bá dábàá Ibrahim àwa ni ká máa dúró lórí pé wọ́n ní wọ́n sọ nìkan ká wá síbi báyìí lóòótọ́ ìdánù níṣèlú eégún ní gbowó òde nìkan. ìwọ náà mọ̀. ó ní bí wọ́n ṣe tẹ̀lé oníkàlùkù. ẹni bóyá fi pàkúté múlẹ̀ lọ́wọ́. káwọn èèyàn wa kí wọ́n máa kọ̀nsídà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn. ṣé ń gbọ́ ìdálù níṣèlú eégún ní gbowó bì kan ó mọ̀ yẹn tẹ́lẹ̀. ṣé ń gbọ́. ibi tí wọ́n dé ni wọ́n máa ń sábà wò. ẹ gbọ́dọ̀ ibi tí wọ́n ti ń bọ̀. ẹ gbọ́dọ̀. wọ́n dẹ̀ wò ibi tí wọ́n ń lọ. wọn kì í wò gbà táwọn ń sọ́rọ́gù àti ibi táwọn ti bẹ̀rẹ̀. wọn dẹ̀ kí wá rántí àtúbọ̀tán mọ́. ṣé gbọ́dọ̀. ibi tí wọ́n dé yẹn. ṣe rí lára. nìkan náà ni wọ́n máa ń hámà lé lórí. ṣe rí lára. ẹnìkan bá wa sọ̀rọ̀ bí àwọn ọmọọṣẹ́ wọn àbáwọn tó ń gbóbèrè lọ́wọ́ wọn pé ṣé òfin tuntun nìyẹn ṣé rúùlù nìyẹn ó ní ẹ ibi tó ti wá insult wa pé tábà ti lè sanwó káyà máa lọ ó wà very very insulting. ó máa lọ ní tó bá sanwó Awíkókó what are you talking. ìbọn tí n bá wò dáadáa ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá máa jẹ́ gbé ọmọ mi wájọ jẹ́ gbé and again ọ̀wọ́ díẹ̀. ìbọn ṣiṣẹ́ tiẹ̀ ni. wọn rí wá ń bí lánàá wọn rí wá ń jẹ sá. ó jẹ bí. àdèdè káwá tọrọ owó tàbí káwá tọrọ owó. ó bá wa tọrọ owó. ètò tó da tí Ibrahim Chatta ń ṣe lání káwa náà wá káwá gbé lárugẹ. n tó bá fi ṣẹlẹ̀ síwèé mi bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé how much more èèyàn tó rú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò jẹ́ nǹkan kan tàbí tẹ́nì. ọ̀gbẹ́ni o máa sanwó wọlé ni kò sọ́fẹ̀ẹ́. tàbí Ibrahim Chatta bá ti bàjẹ́ because. ó ń bàjẹ́ ni náà. sẹ́yìn náà gbọ́ bóyá lójọ́ mọ́lẹ̀ lẹ́sẹ̀. ó dùn bàjẹ́ ó yẹ kó ń já ẹlẹ́gba ni inú ọ́fíìsì ẹ̀ ló ṣì wà bẹ́ẹ̀ yẹn. kò kú kankan. because àti ilé ìfẹ́ ni mo ti gbéra
ó jẹ́ bí. ìyá wa ṣàbẹ̀wò sí bíbáyọ̀ tí mo bá pàdé bí ó jẹ́ ìjákulẹ̀ ńlá ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn mí because kíní kan ní máa ń ṣẹlẹ̀ lọ́rọ̀ life mi èmi náà ò sínú ẹni tó máa ń ro rẹ̀ pín kò sí nǹkan tẹ́lá kan ṣe ilé ayé tẹ́lú mi ò lè ṣe. ṣe ti rí lára ti dé o ẹ máa gbọ́ bí o. nàìjíríà nìkan kọ́ ló ti ní film village. ṣe ń gbọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì tó padà máa ń ní mo máa sọ kíní kan kó ṣáájú mi ní lárí òtúmọ̀ sí bo ní lárí jù mí lọ. ṣe ti rí lára. ṣáájú mi kọ́lé òtúmọ̀ sí po kálára ń bara. ṣe ń gbọ́. ṣáájú mi kú mọ́tò òtúmọ̀ sí pé wọ́n lo mọ́tò tó dáa jù lọ láyé. o lè lówó tó Ibrahim kó ṣọ́tọ̀. nírú nǹkan báyìí ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí ń bọ̀ lẹ́yìn ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí wọ́n ẹ̀sìn aspire. ẹ máa gbọ́ bí tó ti máa rojọ́ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ o. láti jẹ́ òṣèré orí ìtàgé. báyìí bó ní sùwádìí di egun. ó jẹ́ bí. kò dẹ̀ sí Yorùbá ní egún fégún òsàfósà bó bá ti wọ lóró ni ó ṣe nǹkan ẹ̀. olóní nǹkan ìná. báyìí ni mo ṣe nǹkan mi. ṣáà máa wà dógun lẹ̀. bóyá ìṣe tí wọ́n níbí nìyẹn adúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ó jẹ́ dùn ọkàn ó dẹ̀ jẹ́ ìjákulẹ̀ ńlá. ó dùn. lóòótọ́ wèrè ní 100,000 tó lè fi sanwó èèyàn mẹ́wàá. ìwá síbi tèmi ò nítumọ̀ àwọn tẹ́bà tí ń bá ṣe tàbí kò nítumọ̀ kí ló wá fún. lára Ibrahim Chatta but normally àwọn tí wọ́n bá ń gbà ṣiṣẹ́ ó ní àwọn ẹ̀kọ́ tí yẹn máa ń kọ́ wọn. ó kọ́ wọn ìwọ ló fọ́tò protocol. ó bàjẹ́ gan. ṣé ń gbọ́dọ̀. yẹn máa ní word of encouragement ok àbáyé làyẹn ṣe ń bẹ̀ yẹn o ìdí tó fà tó fi rí bẹ́ẹ̀ lélẹ́yìn because mo bèrè kí lè fẹ́ gba 10,000 naira fún. má ṣe ǹdẹ̀ síbẹ̀ ẹsẹ̀. tí n bá lọ sí Cairo ní Egypt mi ò rò pé màá san 10,000 kí n tó wo gbogbo nǹkan tí mẹ́mbẹ́ ká tó máa gbé mi ká. ẹgbọ́n tó sọ onítọ̀ bá lọ sí Cairo ní Egypt ẹjọ́ tó lọ náà Awíkoko sometime ó yẹ kó máa fi ọpọlọ sọ̀rọ̀ when you are going to Cairo ní Egypt tó fẹ́ lọ wo nǹkan bẹ́ẹ̀ yẹn jọ́ torí Ọlọ́run ṣé ó máa gba Ilé Ifẹ̀ kọjá sọ́yọ́ wàá wá sọdá sí Ìbàdàn ó kàn máa gba mọ́tò débẹ̀ kì í ṣe pé ó máa ra tíkẹ́ẹ̀tì ẹgbọ̀tán kù díẹ̀ ẹgbọ̀tán mo ti ní máa ṣe ṣó lórí ẹ̀. mo jẹ tó káàtì sọ pé 10,000 naira ní fún gbogbo wa ìyẹn ìbá make sense. ṣé ń gbọ́. normally àwọn artist ló ń ṣiṣẹ́. ṣé ń gbọ́ dídì rìn àti òpó tó sọ̀ lábẹ́lẹ̀. ṣé ń gbọ́. àdúrà sí gbogbo ọmọ àgbà ní pé kọ́lọ̀ gbé wa ga kọ́lọ̀ wọn fi ṣe wa fún wa kí wọ́n fi àjẹwà di iṣẹ́ wa akadọ́ra gbogbo ẹ̀rí mi bí ìbínú rí mi ìbínú. ìbínú wèrè wo ló ń bí. torí pé wọn àránṣẹ́ pé wọn kò lẹ́tà sí mi. ẹ kí ló wá ń wá ń bẹ̀. ojú mọ́yá. ẹ o ṣàyanjú náà ni. ojú mọ́yá ìkọjá yìí mú sí èmi náà kọ mi ì sí ìrìn rìn yàbẹ́ o mi ìrìn rìn yàbẹ́. ìwọ náà ti ẹ̀ mọ̀ pé ní ìyá lónìí. àwọn èèyàn mi ló gbé mi rí o abẹ́yìn kò lè ní ká lọ bàbá rẹ̀. ẹ wo ẹgbẹ́nusọ gbogbo yẹn dákẹ́ ṣáàṣì náà ti gbọ́ mo kàn fẹ́ kẹ́ gbọ́ àárín yẹn ni bàbá yìí kò sí nǹkan kò ní ọpọlọ kankan ṣẹ́ni gbogbo yín tẹ́ bá wo ọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹ rí kó ti fi ìlara sọ̀rọ̀ yẹn ó ti fi ìlara kún ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ tó rọrùn tá a bá lẹ́ni tó lówó ẹ gbàdúrà kẹ́yìn ní tọmọ yín bá lówó ẹ má gbàdúrà kó lọ́lẹ̀ fún ẹ gbàdúrà ẹni tó ń bọ̀ lẹ́yìn ó lọ ganu sí ni bẹ́ẹ̀ ni Ọpẹ́yẹmí ó ganu sí ó dẹ̀ fẹ́nu kó bá bu àyà tí ọlọ́pọlọ pípé tó bá wà bí tó bá gbọ́ kíní dáadáa ẹ rí pé bọ̀bọ̀ yìí ó ti fi ìlara sọ̀rọ̀ yìí ẹ rí pé ìlara gidi ló fi sọ̀rọ̀ yìí ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ó ní òun pé òun ṣọmọlé náà òun ṣọmọlé tó bá yẹ pé wọ́n wòye pé ọmọlé ni ẹ ò ní máa bú gbogbo ọmọ Ọ̀yọ́ ó máa bú Aláàfin o ẹni tó tún kù tí mò ń retí inú wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ tí n bá rí Awíkoko 1-on-1 mi ìsọ ìkó tí n bá rí níbi irú ọ̀nà Ọ̀yọ́ wa yẹn àbí lọ́yọ̀ọ́ wà látàlá àwọn máa mú nǹkan lẹ̀. thank you ó dàbọ̀ ọmọ mi ti ń pè mí.